Ayiki is here again. Yes, it is Get Drumming with Ayiki. And what are we doing in this series? We're just playing away Proverbs. Proverbs. So, and today, Bebeke is with me on this series. Forget. So, bí a bá ní series òwe, tẹ́ ẹ bá ti rí Bebeke tó, èmi kọ́ Bebeke ni ò wá o. Ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ rọrùn. Yóò máa ṣe gbogbo ẹ̀ rọrùn. Ó ti dá. Ó dá lọ́sẹ̀ yìí kí lòwe tá a fẹ́ play lónìí gan àti wípé kí ni ìtumọ̀ rẹ̀. Okay, let's do this. Òun rèé. Let me take it again. Orí ẹni mo kó má fìyà jẹ ni àtàrí ẹni kó má fìyà jẹ ni mo dúpẹ́ Ọlọ́run ọba mi lẹ́kún mo dúpẹ́. So actually èmi ni mo ní ìlú so nǹkan tí mo bá dẹ̀ wí lè wá máa impose well ibi tí mo ń lọ ní Bebeke ó ní wípé ó ní kó rí ẹni ó má fìyà jẹ ni kátàrí ẹni ó má fìyà jẹ ni mo dúpẹ́ Ọlọ́run ọba mi lẹ́kún so ibo la fẹ́ tú yìí sí báyìí. Ó jẹlẹ̀ tá bá kọ́kọ́ sọ pé orí kí lórí gan ẹlẹ́dàá ẹni ni ní Ọlọ́run. Ó ti yé mi. Ayiki ó tí gbọ́ ni tí wọ́n máa sọ pé orí gbé ọdẹ títí ọdẹ rìn títí kágbó rẹ́ran pa. Ó rẹ́ran pa orí ẹ̀ ní. ìyẹn ni pé ẹlẹ́dàá ẹ̀ ni. Ó ti yé mi. so bọ́lọ̀ bá wá yọ̀yàn nú ọ̀fìn tàbí nú wàhálà kan téèyàn wá fẹ́ fìmọ̀ rírì hàn ìgbà yẹn làwọn èèyàn sábà máa ń fọ́ wọn orú ọ̀rọ̀ ìjáde ni pé orí kó má fìyà jẹ ni àtàrí ẹni kó má fìyà jẹ ni kó wá fọpẹ́ lé pé mo dúpẹ́ Ọlọ́run ò pa mí lẹ́kún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí máa ń fìyà jẹ ló máa ń palẹ́kún. ló ń ṣe pàtàkì ká tún máa gbé fórí nítorí orí làbá bọ̀ àbáfòṣàlẹ̀ bí àṣà Yorùbá. Ó dà ìhun lẹ ti gbọ́ yẹn orí is your God, your creator. Yes, your God. So and we are in this proverb now that God should not back off on your matter. If God backs off on your matter, problem ti wà o. Problem ti wà. But we just have to just give it to God. And this proverb at the end of the day give thanks back to God. Pé Ọlọ́run ò ṣé o, mo dúpẹ́ tó pa mí lẹ́kún o. As your head, it did not back off. It did not leave you to your problem and trouble. And that's exactly what this proverb is trying to say. So before we go, if you have not subscribed to our channel, please do so. Subscribe, please. Tẹ́sí. Yes, wọ́n ní kẹ́tẹ̀ kò cost you anything. Kí ni kan tún wà? Ẹ rántí tẹ notification bell. So that a bá ti. Ìgbàkígbà tá a bá ti wá. Aago dùn lọ́dọ̀ wọn. Yóò dùn ní pé a tún ti dé o, Ayiki ti dé o. Ó dáa Bebeke rèé ẹ jẹ́ n tún òwe yẹn lù kó tó di wípé a mọ̀ lọ bọ́ nígbà tá a bá tún lẹ́yìn ilé a tún máa pàdé. My name is Ayiki and I choose drumming, don't forget. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi.